Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV o ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín happy birthday long life and prosperity ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Èyí tá a tún gbọ́ nípa ọ̀rọ̀ Aláàfin of Ọ̀yọ́ ọba Abímbọ́lá yìí ó mà tún lágbára. A gbọ́ wípé ọba Abímbọ́lá sọ wípé àwọn fún kábíyèsí Ọ̀nìrìnṣà Adéyẹyè ní 24 hours wípé oyè tí wọ́n fi Ọ̀kànlọ́mọ of Yorùbá land jẹ kí wọ́n reverse ẹ̀ padà láàrin 24 hours. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ béèrè nǹkan kan ẹ̀yin aráalé, ṣé kò sí àwọn àgbààgbà nílùú mọ́ ni? Ṣé kò sí àwọn àgbààgbà ní ìlú Nàìjíríà wa yìí mọ́ ni? Ṣé kò sí àwọn àgbààgbà nílùú Ọ̀yọ́ ni àbí kò sí àwọn àgbààgbà ní Ilé Ifẹ̀ mọ́? Ṣé bí Yorùbá ló pa òwe wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Kí wá ló dé tó jẹ́ pé gbogbo àwọn àgbààgbà wọn ò lè bá ọba Ọ̀yọ́ wọn ò lè bá wọn sọ̀rọ̀ wípé báwo ni odindi ọba Majestic King ọba Odùduwà ṣe pàṣẹ tí ọba Ọ̀yọ́ ọba Abímbọ́lá máa yí àṣẹ kábíyèsí a máa yí padà. Èyí tún lágbára o. Ṣé ẹ wá fẹ́ sọ fún wa pé kábíyèsí ò tó pàṣẹ ni? Ṣé ọba Ọ̀yọ́ ń sọ fún wa pé kábíyèsí ò tó pàṣẹ ni tí wọ́n ní pé àwọn fún kábíyèsí ní 24 hours kó yí ọ̀rọ̀ yẹn padà? Ṣé ọba tún máa ń pàṣẹ kó tún lóun ò pàṣẹ mọ́ ni? Ọ̀rọ̀ yìí ó lágbára o. Àdẹ̀lé máa wò kílù Nàìjíríà máa bàjẹ́ báyìí. Nítorí àwa tá à ń bọ̀ lẹ́yìn yín, kí ni ẹ fẹ́ kí a máa sọ àti àwọn ọmọ wa tó jẹ́ pé a bí sílẹ̀ Odùduwà? Ìtàn wo lẹ fẹ́ kí wọ́n dé bá nígbà tí àwọn olórí wa tó máa ń ṣe gbogbo àwọn nǹkan báyìí? Ṣẹ̀dẹ̀ mọ̀ pé kì í ṣe alákọ̀ọ́kọ́ nì tá a ti máa gbọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí sí ọba Abímbọ́lá. Ẹ̀yin èèyàn lé lóòótọ́ àárí kí wọ́n fi ẹnu wọn sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n nǹkan tí Punch newspaper àti gbogbo àwọn èèyàn bá ń tán gbé kiri, there should be element of truth nínú ọ̀rọ̀ yìí. Nítorí pé ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó bà èmi nínú jẹ́ o. Nígbà tí mo gbọ́ tí àwọn èèyàn tí wọ́n ń gbé gbogbo ọ̀rọ̀ yìí tí adẹ́rìn tó ń sọ pé ọba Abímbọ́lá ọba Ọ̀yọ́ wọ́n láwọn fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní 24 hours láti reverse oyè tí wọ́n fi Ọ̀kànlọ́mọ of Ọ̀yọ́ yìí tí wọ́n fi jẹ. Wọ́n ní orúkọ Ọ̀kànlọ́mọ of Ọ̀yọ́ yìí ní Ọ̀tún Sànúsí. Dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹnu ti ń kún ọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́túnjí ní North Carolina. Ẹ gbàgbé ọ̀rọ̀ yìí ẹ̀yin aráalé, tí ọba Ọ̀yọ́túnjí bàbá ọba tó fi wá sí Nàìjíríà tí wọ́n fi lu bàbá ọba tí bàbá ọba fi kú. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí wọ́n sì wà lórí ọ̀rọ̀ ikú bàbá ọba yìí, torí ìgbà tí wọ́n wá sí ààfin ọba Ọ̀wọ̀ Adé ni àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún ọba kábíyèsí Ọ̀wọ̀ Adé ni wọ́n lu bàbá Ọ̀yọ́túnjí yìí. Orí lúlù tí wọ́n lu bàbá yìí ni bàbá yìí kú lé o. Ibẹ̀ ni wọ́n kú lé o. Ọ̀rọ̀ yẹn sì wà ní ibi tí wọ́n fi pamọ́ sí báyìí tó jẹ́ pé wọn ò tí ì mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe sí i kó tó wá di pé ọ̀rọ̀ pé wọ́n fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní 48 hours ní àbí 24 hours pé kán fi reverse oyè yìí ló tún wá jáde ẹ̀yin èèyàn lé. Àwọn èèyàn ń bínú, wọ́n ní nǹkan tí ọba Ọ̀wọ̀ Adé ń ṣe wọ́n ní kò dáa, wọ́n ní kò bójúmu. Wọ́n ní torí pé bó ṣe di ọba gangan wọ́n ní kò dùn mọ́ àwọn èèyàn nínú
wọ́n nítorí gọ́vnà Ṣèyí Mákindé òun ló fi wọ́n jẹ ọba. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ọ̀rọ̀ yìí, ẹ rí pé ó lágbára ká má sọ mímọ́. Lórí gbogbo wàhálà tí wọ́n ń fà lọ́tùn, wọ́n ń fà lọ sósì, àwọn èèyàn ní ṣé bàbá Ọ̀yọ́túnjí yìí, bàbá ọba yìí, wọ́n ní ṣé kò bímọ sáyé ni. Àwọn ọmọ míì tó jẹ́ pé wọ́n lè dìde, wọ́n lè jà. Wípé bí wọ́n ṣe pa bàbá wọn, wọ́n kàn pa bàbá wọn ṣá. Wípé wọn ò dẹ̀ sọ nǹkan kan pa ikú bàbá wọn mọ́. Ó káwọn èèyàn láyà. Wípé yàtọ̀ sí ìyẹn, wípé ìgbà tí kábíyèsí Ọ̀wọ́ Adétàn jẹ ọba of Ọ̀yọ́, wọ́n ní bí wọ́n ṣe pọ́n kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀, bí wọ́n ṣe pọ́n wọn lé nìyẹn ní ìgbà tí Ọọ̀ni of Ifẹ̀ lọ sí ibi ìwúyè wọn. Wọ́n ní lẹ́yìn yìí tí gbogbo àwọn èèyàn tó ń pariwo lórí ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n máa wá sí ààfin kábíyèsí of Ọ̀yọ́ tí wọ́n wá bẹ̀bẹ̀ wípé kí kábíyèsí kan dáríjì àwọn. Wọ́n ní wọ́n dẹ̀ ti ń ṣe dáadáa. Wọ́n ní ní ìsìn, wọ́n ní bá tún ṣe jáde nìyẹn tán tún gbé ọ̀nà míì àti àrà míì tán tún gbé yọ. Wọ́n wá ní Chief Dọ̀tun Sanusi tán wá fi jẹ oyè ní Ilé Ifẹ̀, ọ̀kan lọ́mọ of Yorùbá land. Wọ́n ní òun ló tún wá ń bí Aláàfin of Ọ̀yọ́ nínú ní ìsìn o. Wọ́n ní òun ni Aláàfin of Ọ̀yọ́ tún mú dání ní ìsìn tí wọ́n tún bẹ̀rẹ̀ sí fa wàhálà lórí ẹ̀. Wọ́n ní kí kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ yìí pé kí wọ́n reverse oyè yẹn. Wípé Ọọ̀ni of Ifẹ̀ ò ní agbára láti fi wọ́n jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land. Àwọn èèyàn wá ń béèrè pé ṣé àwọn ni wọ́n ní agbára láti fi wọ́n jẹ oyè ni. Wípé kí ló kan Aláàfin of Ọ̀yọ́ pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n máa dá sí ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àti Ilé Ifẹ̀. Ẹ rí pé ọ̀rọ̀ yìí, ẹ rí pé ó wá yẹ kí àwọn àgbààgbà ìlú kí wọ́n dìde sí orí ọ̀rọ̀ wọn yìí. Wọ́n ní ṣé wọ́n fẹ́ máa pàṣẹ fún kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ni. Wípé ṣé wọ́n fẹ́ máa pàṣẹ fún wọn ni lórí ìgbésẹ̀ tí wọ́n bá gbé. Wípé ìwà tó ń wù yìí, wípé kò bójú mu rárá. Wípé bí ìgbà tó yẹ pé wọ́n yẹ̀yẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ni pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí pé àwọn fún wọn ní 48 hours láti reverse oyè yẹn. Wípé nítorí ẹni yẹn ò tọ́ sí oyè tí wọ́n fẹ́ fi jẹ yìí. Ẹ rí pé èyí tún lágbára, ẹ̀yin aráalé. Àfi kí Ọlọ́run ṣàánú wa. A rí pé gbogbo awuyewuye àti wàhálà tí ọba Ọ̀yọ́, Aláàfin of Ọ̀yọ́ tí wọ́n ń bá Ọọ̀ni of Ifẹ̀ fà, a rí pé bóyá ó ti tán ni o. A mọ̀ pé àwọn nǹkan kan ṣì wà nínú wọn tó jẹ́ pé ó ṣì wà nínú wọn tó yẹ pé wọ́n ń jà fún, tó yẹ pé kò hàn sí àwọn ọmọ Ilé Ifẹ̀ àti àwọn aráàlú. Èèyàn ń bínú, wọ́n ní nǹkan tí ọba Abímbọ́lá Ọwọ́adé ṣe, wọ́n ní kò bójúmu, wọ́n dẹ̀ ní kò dáa. Ọ̀rọ̀ tí a gbọ́ ní ẹ̀yin aráalé, ta ní ká wá fi tó yín létí. Oyè bàbá wa Ọ̀nìrìṣà, àwọn ní ọba tó ba lórí ọba. Àwọn gangan ni monarch king, ọba tí gbogbo ọba ń wárí fún. Why tó jẹ́ pé wọ́n á wá sọ̀rọ̀, wọ́n á láwọn fẹ́ fi èèyàn joyè tẹ́yìn máa ní wọn ò lè fi jẹ oyè, ẹ̀yin yí padà. Èmi rò pé ìkọjá àyè lèyí o, ẹ̀yin aráalé. Àwọn àgbààgbà ìlú wọ́n ní láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti ṣe iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ṣàánú gbogbo wa ní ilẹ̀ Odùduwà o.